àwa àfà ó kọ́kọ́ tì wá lójú. Igun alákọ̀ọ́kọ́ ni. Igun alákọ̀ọ́kọ́ ó tì wá lójú, ó gbá ẹnu wa wọlé. Ẹlẹ́ẹ̀kẹta a ní lè ó sílẹ̀ ẹnu wa. Ó tì wá lójú, ó gbá ẹnu wa wọlé, ó wá lẹ́nu yẹn pa. Ó sílẹ̀. Ọ̀rọ̀ yìí kan àwọn àfáà kúkú. Ó kàn wọn kúkú. Ẹlẹ́ẹ̀kejì ó kàn onísúfí. Akramakumullah. Ó kàn kúkú, ó gbé ẹnu wọn wọlé, ó sílẹ̀. Mẹ́tẹ̀ẹ̀ta ó lọ lọ́dọ̀ tí wọ́n náà. Ó lọ mẹ́. Káì, ó di méjì sá. So tí n bá wí pé àwọn àwa àfà Naam. àfà kóríṣiríṣi. Akramakumullah sá. Àfà kọ́mọ ní kéwú Akramakumullah. ọ̀tọ̀, àfà ló ń jẹ́. Bẹ́ẹ̀ni sá. Àfà ò ní tébù, àfà ló ń jẹ́. Oní tébù yẹn látara tọ̀bíìbù, Akramakumullah. dókítà Bẹ́ẹ̀ni sá. òun ni. Ẹlẹ́ẹ̀kẹta òun ni àfà alùfàǹfà. Àfà ni wọ́n máa pè. Bẹ́ẹ̀ni, orúkọ tí ó gbé jáde nìyẹn. Àmọ́ àkíkọ orúkọ rẹ̀ alùfàǹfà ni. Òun náà lè wé láwà ní. Dáadáa. So ǹjẹ́ àwọn èèyàn tí wọ́n fẹ́ máa rí wa láàfà ǹjẹ́ wọ́n dálù fàǹfà mọ̀? Nínú àwọn ìran yìí, báwo ni wọ́n ṣe fẹ́ classify àwọn tí wọ́n unique nínú àwọn ulama? Bẹ́ẹ̀ni. So kò ṣe classify. Akramakumullah. Ẹsẹ̀ èèyàn dàpọ̀ mẹ́sẹ̀ télọ̀, ó dàpọ̀ mẹ́sẹ̀ ajá. So ẹsẹ̀ ajá ládàmọ́ ìpé ókè ẹsẹ̀ ajá rèé. So ẹsẹ̀ télọ̀ ní, ẹsẹ̀ èèyàn ní àdàmọ̀ yàtọ̀. But ó ti wá dàrú nísìn, àmọ́ yàtọ̀ wípé ẹsẹ̀ èèyàn rí, ẹsẹ̀ ajá rí. Bin nabil. So ẹni ta fẹ́ pè lálù fàǹfà yìí, òun náà bọ́ta, ó lè wé láwàní, ó lè nírùngbọ̀n, ó lè ní gbogbo ẹ̀, ó sì lè máa sọ̀rọ̀. Tẹ́ máa rí pé àwọn tí ó mọ̀ wọ́n máa rí pé àlùfáà ni. But lọ́dọ̀ àwa àfà, lọ́dọ̀ àfà oníkéwú, a rí pé àmọ́ yàtọ̀ wípé rárá. Ọ̀dọ̀ wa ni pẹ́rẹ́gí wà. Ọ̀dọ̀ wa ni pẹ́rẹ́gí wà. A fi mọ àfà yàtọ̀ sí alùfàǹfà. Ìṣẹ̀lẹ̀ yẹn ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Ó ti máa ń ṣẹlẹ̀ but kálukú ò kọra sí. Wọ́n kàn ń ṣẹlẹ̀ ní kí wọ́n máa pààyàn, La ilaha illallah. kí wọ́n máa gé orí èèyàn, kán máa wá owó níwàkuwà, kán máa fi ọtí lo iṣẹ́ lórí owó èèyàn ni wọ́n sun orí ẹ̀ tí wọ́n sun yìí pẹ̀lú àwọn nǹkan míì tí wọ́n náà wọ́n jó mọ́ kó máa wá lò pẹ̀lú ọtí, àwọn muharramat. irtikabul jara'im. So gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ń ṣẹlẹ̀. Ìlọrin wọ́n wá mú ọmọ kan, ọmọ tí wọ́n mú yìí ńgbà tó lọ́hùn ń fẹ́, torí nǹkan tí ò kọ́kọ́ yé wa ní tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ní pé ẹran màálù tó lọ́hùn ṣe ní jíjẹ fún wa lẹ́tọ̀ọ́. Ẹ lọ ṣàkíyèsí gbogbo àwọn alápàtà tí máa ń pa màálù lójoojúmọ́ kò ní balance. Allahu akbar. Kò ní balance. Tòun ti bọ́ lọ́hùn ṣe sílẹ̀ tọ́ fún wa. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀jẹ̀ tí ó ń dálẹ̀ yẹn Allahu akbar. Ó lágbára. Ẹni ojú máa ń rìkọ́dù nǹkan. Ẹ rí i pé tí kóòtù bá dájọ́ ẹjọ́ kú wípé kí wọ́n hang ẹnìkan pa, wọ́n á bo ojú ẹni kó má lè rí ẹni tó fẹ́ pa, torí ojú ẹ máa rìkọ́dù ẹ lọ́rùn, yóò gbé dání ni.
pé ẹni tó pa òun rè. tòun tí bó ṣe jẹ́ pé wọ́n pọ̀ òun náà láṣẹ ni. bẹ́ẹ̀ ni ìwọ ló kọ́ ló dẹ́mi ọlọ́run ló dáa so nǹkan tó bá fẹ́ gba ẹ̀mí yẹn ọlọ́run ti ṣe kalẹ̀ kójú yẹn kó rìkọ́ọ̀dù gbogbo kìíní yẹn. ní tó bá jẹ́ sábàbí bẹ́ẹ̀ mi ṣe jáde lára rẹ̀. ní tó jẹ́ sábàbí nǹkan bẹ́ẹ̀ mi ṣe jáde lára rẹ̀. so ẹni yìí ọmọ yìí ni wọ́n á sọ pé ẹni yìí ọmọ kékeré ọmọ obìnrin náà ó wá tán lọ òfin nǹkan kò ń ṣe ó fi gba làákàyè ó fi hypnotize ó fi wá mú wọnú ilé ó fi pa ọ̀tọ̀ ni ó gbẹ̀jẹ̀ sọ́tọ̀ ọ̀tọ̀ ni pípa tó pa yẹn tó wá bẹ̀rẹ̀ sí gé erban ekiri bẹ́ẹ̀ ni fẹ́ ká ha ẹran léyà so níwọ nìkan tí Imam Shafi'i ni walamma qassa qalbi wa daqat madhahibi ja'altu ar-raja'a minni ilayka sullama ìwọ tí wàá fi rọjáwù tọlọ́hun sí ó tún jìnà sọ́lọ́hun sí ó tún jìnà ẹ̀mí yẹn lé ó lè ju rin lọ èèyàn ẹgbẹ́ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó wá dá dọ́jà kalẹ̀ rẹpẹtẹ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣiríṣiríṣi èyí táwa ti máa ń sọ tẹ́lẹ̀ láàyè yìí ní Markaz bí kìí ṣẹ̀ṣẹ̀lẹ̀ yìí ló ṣẹ̀ṣẹ̀ mú wa sọ àwọn nǹkan tá à ń rí nígboro tó ń ṣẹlẹ̀ láti fi ń sọ̀rọ̀ so kò jẹ́ kí kéèyàn ti bẹ̀rẹ̀ pé nígbà yẹn kí wọ́n máa tún á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi but àwọn nǹkan tí mo fẹ́ fàyọ pẹ̀lú bó ṣe di kálukú lẹ́nu yìí torí mo rí pé ó ti di kálukú lẹ́nu tí wọ́n bá jáde ní ìsìn tó wé láàrin ọlọ́pàá ó dá dúró ni wọ́n ṣàṣẹ. kò sẹ́ni tó lè rìn pẹ̀lú confidence mọ́. kò sí òun ni mo sọ pé ó sì lẹ́nu ìyẹn ni mo fi mú ọ̀rọ̀ sọ yìí so ọmọ tó wá ṣe kínní yìí ó yẹ̀ṣẹ̀ jáde ilé kéwú náà ni ilé kéwú ló ti wá jáde Darul Ulum Darul Ulum ṣé Darul Ulum ṣé nǹkan mọ́nẹ́hájù tí Sheikh Adamu fi kalẹ̀ nìyẹn هذه واحدة ìwọ ọmọ iná òtún wá ń lu bàdírì òun ṣe ó wà pẹ̀lú àwọn ní Súfí a rí pé ó kàn ní Súfí náà in tó sun débẹ̀ ìmọ̀ àbọ̀ ẹ̀kọ́ òun ni problem كالخيل المنبت ó dà gẹ́gẹ́ bí ẹṣin tó gé lẹ́yìn ni la ardon qata'a kò rí bí lọ́mọ́ kò kọjá bí kan mọ́ wala zahran abqa ẹ̀yìn gan ò ṣe padà sí so àwọn kan tó wà ń bẹ nìyẹn àwọn ọmọ ò fẹ́ kẹ́kọ̀ọ́ gidi mọ́ certificate ní kálukú wa ọdún náà fẹ́ máa kà àtọdún wọn ò fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n máa lé owó kiri wọ́n máa lé ayé kiri ayẹyẹ kiri iyì kiri owó ọmọ tóun tó ṣe wà lè kéwú ó ti ń lọ ṣe wá síta kí ni wáàsí wo ló mọ̀ tó fẹ́ máa ṣe ń ta
ókè ká ó ti ṣe wá sí yẹn ó lóhùn ó ṣe kíní ìyẹn ò wá tàn jẹ ó lóhùn òun ni wọ́n máa wí. ó bọ́ sínú magruru nínú Imam Ghazali ló àwọn asnaful magrurin Imam Ghazali ló pín pé àwọn tí wọ́n máa jọra wọn lójú tí wọ́n ti gbẹ̀tàn. ibi tá a sin lọ́hùn bíi. So nílọrin tẹ́lẹ̀ ẹlòmíràn wọ́n ní mi ò gbé lọrin mo sọ mo ní Ìlọrin ọ̀hún ìwọ tán bí síbẹ̀ o ò mọ́ tó mi. Ìlọrin gbé nu yín ni. màá lè kàn sí yín pé nílọrin ní pàkátà ilé sáwí ní pàkátà ilé ń wírìdì àwọn èèyàn díẹ̀ ni wọ́n mọ̀ pé wọ́n ń ṣe wírìdì tẹ́lẹ̀ èrò òkè ń pọ̀ ńbẹ̀ wọ́n ti mọ̀ pé onísáwí ni wọ́n oníwírìdì ni wọ́n àwọn oníwírìdì tá à ń wí ṣéwù mélòó ló wà ń gbà yẹn mọ̀kádàmù mélòó ni wọ́n ní débi pé ayé kútùbù wà sílẹ̀. débi pé ayé kútùbù ó máa ń pé orin kútùbù kan wọ́n ń ṣe wírìdì àwọn tó ń ṣe nílọrin gbà yẹn láwọn àgbàlagbà kódà tí wọ́n ní lọ síbi ilé oníwírìdì tí wọ́n ń ṣe lè mọ̀ pé wọ́n ń ṣe wírìdì. Allahu Akbar. wọ́n yẹn ṣe mọ̀kádàmù. Allahu Akbar. bèlè wọn wà jẹ́ òṣèwù. ń jẹ́ láàrin wọn àtọ́lọ́hun. láàrin wọn àtọ́lọ́hun bẹ́ẹ̀ ládàgbà sọ́ọ́mà ládàgbà bẹ́ẹ̀ so ó wà tí ó já sí pé bàbá tó ní sọ́ọ́mà yẹn òun nìkan yóò lọ wọ kálúwà ẹ̀ ń bẹ̀ jẹ́ òun nìkan tí ò ní pariwo tí ò sí kíní. ọ̀rọ̀ ṣe pé tó bá fẹ́ jáde wọ́n wà lẹ́ pósítà pé bàbá ó jáde o. ó lọ ó ṣe kálúwà èwo la bọ̀ lẹ́ pósítà ìpè wá pàdé mi. jáde o wọ́n sì pọ́ onírànràn àṣẹdé wà tọrọ tó bá fẹ́ o. ẹlẹ́dìí ẹlẹ́ran. irú yẹn kálúwà kọ́ yẹn nínú tasawuf ọ̀tọ̀ ni kálúwà ọ̀tọ̀ ni jálúwà. èèyàn lè wọ kálúwà ọ̀rọ̀ àáwà níbi tá a wà yìí kò ní báwọn èèyàn sọ̀rọ̀ ni ó sì ti wọ kálúwà kò ń ṣe dandan kó tilẹ̀kùn mọ́rí kò ń ṣe dandan kó tilẹ̀kùn mọ́rí so àìṣe dandan kó tilẹ̀kùn mọ́rí yẹn ẹ̀yìntìzal lọ́dọ̀ onísúfí gidi kì í ṣe pé kò wípé o ò fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ìyẹn gan ó ti dẹ̀ṣẹ̀ so àwọn wa ní fẹ́ ṣe ní pé mo fẹ́ wọ kálúwà mo fẹ́ ṣe wà pẹ̀lú àwọn èèyàn kó máa ṣe nǹkan tó fẹ́ ṣe kó o sì wọ kálúwà ẹ̀ so ìyẹn kálúwà nìyẹn jálúwà o lè wà ń tà báyìí tó sì máa ṣe kálúwà yìí ní jálúwà yẹn ẹlòmíràn ni pé kò mọ̀ ń pa súfì ṣé èmi mi ò mọ̀ ń pa súfì àbí wọ. ìwọ́n tó máa ń pè bàbá rẹ̀ kí ó nìkan ló ń kàn án fọwọ́ dì í mú. Sheikh Adam ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé onísúfì gidi ni wọ́n onísúfì tó fẹ́ rìn náà súfì bó bá rìn tó fẹ́ wọṣẹ́ kan tó ṣiṣẹ́ kan bó bá lálàá ríyàn wàá bá Sheikh Adam wájú. ìbá wọn wájú yẹn ó fi hàn yí pé wọ́n ti rìnà yẹn. ó tí ì já mi kan tí wọ́n wàá sọ pé mo ṣaṣẹ́ yẹn ó ti já mi ta ló sọ fún ẹ pé ó ti já mi. tó bá yẹ pé bó ṣe ń wí yìí ni tí gbogbo èèyàn Nàìjíríà ó ti sàn eléyìí já mi tọ̀hún já mi tọ̀ kò ń ṣe bébí ṣe ń pa ara Nàìjíríà yìí ilé bí ó máa pa wá
alukuni wọn ṣe àzílẹ̀ àlẹ́ náà mọ́ ìdàtà lọ sàmáyé. wọ́n ń pe kíní kan ní khasiyya nínú tasawuf. khasiyya yẹn tó bá Ọlọ́run fà Nábì Ìsá kó máa jí ikú dìde, tó bá fẹ́ fún wòlíì kan khasiyya nìyẹn. yóò gé lára ti ànábì Ọlọ́run. máa wówó kiri máa wá, kò sí lọ́wọ́ ilé kéwú tó ń pòdúsì ọmọ kéwú. irú ẹ̀ inú ilé kéwú kọ́ ni wọ́n ti kọ́. rárá, inú ilé kéwú kọ́. ní Markaz ń bí ọmọ tán bá mú, mi ò mọ̀ rí, kò gba Markaz kọjá, in tán bá rí kán ṣe fún. òun ló mọ ibi tó ti rírú ẹ̀, tó rírú ẹ̀ kọ́ la kọ. kò sí subject ni pé tó bá fẹ́ lówó nǹkan báyìí ni kò wá ojú ológbò, ojú màálù, ojú gbá, ojú àwo. ojú màálù ó ṣe é ṣe lọ́bẹ̀ jẹ, ká tó wá ní pé kò wá kó jọ. ẹ̀rù tí ẹ̀ bá ẹ́, ojú màálù mẹ́rìndínlógún. màálù mẹ́jọ nù. màálù mẹ́jọ ó wá yọ ojú ẹ̀ méjèèjì bí àṣà Abíọ́lá tí Ọlọ́run bá kẹ. ẹnìkan aláàfáà náà ni wọ́n á lọ bá rí pé ìbò tá fẹ́ dì apá màálù 100. Abíọ́lá ní ẹ̀ṣẹ̀ wo ni màálù ṣẹ̀ mí. ní àdúrà 100 tán òun ò ṣe so ká wò tó já láàlí kò pọ́gọ́rùn 8 ojú 8 la ilaha illallah. so bí yẹn ṣe rí nìyẹn.